الأدب عافاكم الله. Anakumullah. Àwọn bàbá wa Alhaji àgbà wọ́n ní ká papọ̀ pé a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. Alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. Allahumma salli ala sayyidina Muhammadin wa ala alihi wa sahabihi wa sallim. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. Àmín. آمين. Kul huwallahu ẹyọ̀kan. Bàbá wa àfá àgbà, bàbá wa Alhaji àgbà, رضي الله gbogbo عنهما. àwọn tó bí wọn, àwọn ọmọ wọn, àwọn ẹlẹ́ha wọn, àwọn ọmọ kéwú wọn fi masharikil ardi wa magharibiha. Bismillahi kul huwallahu. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. Àwọn bàbá wa Alhaji àgbà tèní, أدام الله حياته. a ó ṣe lìílá fi Quraishin tí dòktóru wa eléworo fi lé wa lẹ́nu nísìnyí. Ọlọ́run kó jọ jàre الله. ìdùnnú rèé fún yín. Mo dúpẹ́ oore Ọlọ́run ní tí ìsọpẹ́ ìbànújẹ́. Ọpẹ́ méjì ló wà tó wá ní í ṣe ní dúpẹ́ náà. Àmẹ́lẹ̀ yìí ọpẹ́ kọ̀ọ̀kọ̀ yóò ju ti gbangba lọ fún yín. الحمد لله. Ọlọ́run jọ jàre abẹ́ ọ́ wọ́n ṣàgbà ọpẹ́ yín náà. Àmín. Wọ́n ti gbọ́, wọ́n ti gbọ́. Àlékún àánú Ọlọ́run wọ́n fẹ́ bá mi sọ̀rọ̀. Wọ́n fẹ́ kẹ́ gbé sẹ́nu dáadáa ní sáà. Ọlọ́run ó jẹ́ ó máa wà pẹ̀lú yín. Àmín. Bismillahi ilaf. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم من خوف. Ìjókòó yìí wọ ẹ̀wù tọ́pọ̀ bí wọ́n ṣe wí. Gbogbo Ansar Ìsìlámì ayé. Bàbá wa president náà wà ní ìjókòó yìí. حفظه الله ورعاه. A ní fi yín hàn láhàn pa. Àmín. Dàpọ̀lọ́. Ẹ ṣẹ̀ṣẹ̀ máa dìde ń bí ara bàbá sì yá dáadáa. Ẹ̀dọ́pọ̀ ẹ̀tún gbọ́lọ̀ tóbi tòní. Allahu akbar. Ọlọ́run jù báwọn lọ fa. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Bàbá wa Chief Suleiman Láyíwọlá Àfọlábí, ọmọ kéwú bàbá ni wọ́n, ilé kéwú ni wọ́n mú wọn wá. Wọ́n wá ń bẹ nílé kéwú náà, wọ́n wá ń jẹ́ àtọ́líbù bísí fátìlì mọ̀dárìs. Allahu akbar. Ọmọ kéwú tàwà fi ti gbà ìwọ ti kàwé ìwọ máa máa kọ́ àtọ́líbù bísí fátìlì المدرس. ọwọ́ fẹ́ dàbí pé wọn ò nísẹ̀mí ayé kan jù Alhaji àgbà lọ. Allahu akbar. Wọ́n ní Ìlọrin ní gbé o, mímọ̀ lọrin ó dáadáa o. Wọ́n lè lò lọrin fún èèyàn torí wọ́n mọ̀ lọrin. Ẹyọ bó ń ṣe Ọlọ́run. Sallallahu alayhi wa sallama. Bàbá wa ni wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ wọn. Bàbá wa the first vice national president ANSARU Hafidhahullah. bàbá wa Sọ́ọ̀lẹ̀ engineer Sọ́ọ̀lẹ̀ Yusuf Ilélòkì. Hafidhahullahu. Jẹ́mọ́ ẹgbọ́n lọ́n tóbi dáadáa. Allahu akbar. Bàbá àwọn tán bá sásùlámì wà lọ́wọ́ nù. Adúpẹ́. Hafidhakumullahu wa ra'akum. Òdìwúdà láàfi kọ́rọ̀ àtà. Àwọn òjò. Àtún ọmọ ẹjọ́ kó níwà bẹ̀rẹ̀. Bàbá wa Alhaj Sharafuddin Alábẹ̀léwé, second vice national president.
Hafidhahullah. ar-rajulu salih. Allahu akbar. Gbogbo àwọn bàbá tí ń kà yí gbogbo tí wọ́n ní ni wọ́n fi sin Ọlọ́run. Yányá. Wọ́n prefer kẹ́jẹ̀ láṣẹ̀jẹ̀ wọn bọ́ọ̀lẹ̀ torí Ansaru Islam torí Alhaji àgbà. Lẹ́gbẹ̀ẹ́ wọn Alhaji wa Táyé Òkè Òyì. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. Gbogbo kọ́nfẹ́rẹ́nsì ń pátápátá wọ́n gba kọ́nfẹ́rẹ́nsì rí láwọn nìkan. Wọ́n àpamọ̀lú kalẹ̀. Wọ́n jẹ́ arántí Alhaji Yahya Ogbó ńlá tó wọ́n mọ̀ bí wá pé ẹ̀ tí jẹ́ màálù tàná tán. La ilaha illallah. Bẹ́ẹ̀ làwọn náà ṣe. Ń bọ̀ wá gbé tẹrọ Ọlọ́run kan náà jáde. Kì í tí ìyá báyìí. Táwọn náà tún fàyà ṣe conference. Gbogbo conference tá ń ṣe lọ́wọ́ lónìí. Ẹ̀rọ Ọlọ́run tó gbére. La ilaha illallah. Ẹ̀dìdẹ̀ ó ní tí mo fẹ́ lò ń bẹ̀. Àwọn bàbá kórìíra kẹ́nìkan ó mówó wá kọ wá ní Alhaji kìíní náà wọ́n ní ọ̀dàpọ̀ yẹ rẹ̀ ní ìrẹ́lẹ̀ ní abẹ́. Bàbá Radiyallahu anhu. Ọlọ́run bá bu kórè àwọn bàbá. Àmín ya Rabb. Kó tiẹ̀ tó di pé èèyàn ń gbàgbé bàbá rẹ̀ ń ti ẹnìkan ṣáájú mọ̀kọ́ tẹ̀wọ̀n lẹ́mìí. Ká tó rántí àwọn tó bí wa bàbá làákùn ṣàdúrà fún. Kí o pọ̀ gbọ́. Hafidhakumullahu wa ra'akum. Bàbá wa mọ̀ wá kí lónìí gbogbo olúlọ́wà ń jòkó yìí. Sheikh. Bàbá mẹ́mọ̀ lẹ́ni. Sheikh. Sheikh. Àwọn bàbá tí ò dílẹ̀. Wọ́n ò dílẹ̀. Àìdílẹ̀ èèyàn bí máa nà kálìmọ̀ ní o. Àmọ́ wọ́n máa sọ ìwọ̀ púpọ̀. Wọ́n ní Abdullahi àgbọ́dọ̀ bánújẹ́ ló jà wọ́n wà báyìí. La ilaha illallah. Ẹ̀yin ò ní rí bánújẹ́. Àmín. Rajáwù àfà Abdullahi ẹ̀gẹ́ bẹ́ẹ̀ sì ni mọ́ kọ̀tà àràjá àmọ̀nẹ́rì tàjáwù kọ̀tà Allahu rajá. Walan yalijal jannata yawmal qiyamah. Ànábì ló wù. Sallallahu alayhi wa sallam. Bàbá Mẹ́kà máa fi lọ́rin àwọn bàbá wọn ní máa kí nígbà wọn. Ẹlọ́pẹ́ ṣe. Sheikh. Allahu ya'simuka minan nas. La takhafu darakan wa la takhsha wa la hawla wa la quwwata illa billah. Bàbá Mẹ́kà mẹ́ ṣe ìpìlẹ̀ gbogbo àtàntorí ẹ̀ṣẹ̀ tá à ń ṣe lónìí. Bàbá wa fàgbà yìí. Allahu akbar. Bàbá ọlọ́wọ́ bá kí yín. Bàbá wa fàgbà lọ. Àwọn bàbá sì jẹ́ àmọ́ tí ń jà fàgbà. Ẹ̀yin náà lẹ́wà ń jòkó yìí. Ẹ̀yin náà lẹ́sì máa wà ń bẹ̀. Aláfẹ́ ara okun ara gbogbo ògbà ní ọmọ bá yín. Ẹ̀dàpẹ́ bá ń ṣe àmì fún bàbá wa fàgbà. Amina. Ẹni ó wá ní gbogbo Ìlọrin branch yányán tí wọ́n host wa àwọn ni. Chairman Ìlọrin branch. Hafidhahullahu wa ra'ahu. Chairman Ìlọrin zone. Ẹ̀yin méjèèjì ẹ dìde báwọn. Allahu akbar. Ẹ ṣé. Mo wá fi bẹ́ẹ̀ ọjọ́ ti lọ àáfàá wa Professor Isa Alabi. Hafidhahullahu wa ra'ahu. Àáfàá wa ẹ ṣé o. Aṣáyìrò lè fi réèkì. Bàbá Professor Ológele ẹ ṣé. Ṣàrísàdà àgbẹ̀mí ìmọ̀ ìlọ́ Grand Card ti ṣe. Wallahi bàbá ti ṣe yányá. Hafidhahullahu wa ra'ahu. Wọ́n tún lè mi ọyẹ̀ nàná. Kí lè yàn ọba tún yànjú tẹ́yìn yàn lókè dí ò lọ. Ẹ̀yọ̀bó sí Ọlọ́run. Sallallahu alayhi wa sallam. Pẹ̀lú Grand Card. Hafidhahullah. Àwọn ni wọ́n ń bẹ ń jòkó ní bench and town. Ọgùrò wọn yà yí wọ́n ń ṣe wá sí ní tó ọ̀dà. Ẹ̀yìn ẹbí hàn pé wọ́n ní àmì àwátá oṣù lérí bẹ́ǹchì lọ́dọ̀ Àlàdé àgbà. Bẹ́ǹchì náà pé yín yóò sì máa pé yín lọ. Àmín. Mẹ́lọ́ sáyí. Hafidhahullah. Àlàdé àgbà ló. Torí àsìkò. Ẹ wá rí iṣẹ́ tí wọ́n lè mí ó ṣe. Wá sí náà láti gbọ́ òun. Jù bẹ́ẹ̀ lọ. Àáfàá wa Sheikh Abdullahi Jibril ẹ dìde. Lisanu Shaykh. Allahu akbar kabira. Bismillahir Rahmanir Rahim. Minal mu'minina rijal. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir Rahmanir Rahim.
من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه. ẹ̀yin yá mẹ́rin gbogbo ẹ̀yin yá àlùbáríkà ọlọ́wọ́ bá ń kí yín. ìyàwó sẹ́ńtà ìyàwó فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا. Hajj Abdullahi Jibril ní lisanu Sheikh. lisanu Sheikh. Hajj Abdullahi Jibril njọ́ tẹ́ àbàfà Abdullahi ó bẹ̀rẹ̀ nǹkan kan wí fáwọn àlàyé àgbà Asma Abdullahi lòsìnà ló fi bẹ̀rẹ̀ tọ́rọ̀ bá ti kàsùmá lòsìnà Abdullahi dà wọ́n graduate wọ́n lọ ọlọ́run wá dé àfà aládé tó ṣe kamaliyat alájòkú jẹ́mìnì. minal mu'minina rijalun sadaqu ma ahadullaha alayhi. àwọn bàbá ní kọ́ máa bọ̀. فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا. Hajj Abdullahi Jibril afa wa ṣe kamaliyati wọ́n gbé jáde ń bí ó wá di reference fún gbogbo ayé. kárí gbogbo ayé. ìjọ náà ni àfa awéláwà ní lisanu Sheikh. àfà tó wá pé kálàmù wọ́n wá tún kọ́ ń pa àfà àgbà nípa àfà àgbà Tajul-Adabi. ẹ wá wo àmánà wọ́n wá dẹdikéètì tírà yìí fún gbogbo àwọn asábìkúnal awwalun. harakatul mari tadullu ala akili bí làákàyè èèyàn bá ṣe rí ìṣesí rẹ̀ àti ìwà tí ń bá ń wù lẹ́ẹ̀fì mọ̀. àfi bàbá bẹ ọlọ́run a fi bàbá wa aládé àgbà tòní tí wọ́n wà ń dòkó ìbẹ̀ ọlọ́run dákun má jẹ́ àfà lisanu Sheikh ó dààmú. àmín. wọ́n sì ṣe yí lópin ẹ̀yẹ tí ó jáde sáyé. àmín. ọlọ́run dáfà lágbàjù báyìí lọ. àmín. gbogbo gbádùn ayé ni kọ́lọ̀ mọ́ ṣe fàáfà. àmín ya Rabbi. ó sì san yín lẹ́san rẹ̀. àmín. 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 gbogbo tí ń bẹnu tíra àwọn láti gbọ́ lẹ́nu mi lọ́ọ̀. bá àfàgbà ṣe rí ń bẹnu àwọn èèyàn. rijalun sadaqu ma ahadullaha alayhi. Anas bunu Nadiri ló sọ̀kalẹ̀ lérí ẹ̀. aya ni. n tó sì fà á ni pé kò lè bá wọn lógun Bádàrí. radiyallahu anhu. ní wọ́n dùn ń kàlà pé òun ò lè lógun Bádàrí. Allahu akbar. àìwá lógun Bádàrí wọ́n ń kàlà Ànábì wa ní fọkànbalẹ̀ kúdù wá dé ọwá àfà. kódà àwọn èèyàn ń sá òun sì dúró kò sí tí ń retí ju kẹ́mi wọn. minal mu'minina rijalun sadaqu ma ahadullaha alayhi. ìbẹ́nu àwọn tí wọ́n tẹ̀lé àwọn alájí àgbà bẹ́ẹ̀ ANSARU Islam ṣe wá káàkiri ayé yìí. rijalun. àfà yìí ọlọ́run èéfi rìjálù àbí rọ̀júlù kééfi ròyìn èèyàn yẹ̀yẹ́. ẹ máa lọ wo bí ọlọ́run bá ti dákọ̀ arrọ̀júlù nínú alukùránù àbí rìjálù. rijalun. kéfì. la tulhihim tijaratun wala bay'un an dhikrillah. àwọn tí òwò kankan kéèké dí wọn lọ́wọ́ ká má sì tọ́lọ̀. karamukumullah. ar-rijalu qawwamuna 'ala an-nisa'i. gbogbo ń tẹ́ ní ANSARU Islam tí bàbá wa Alhaji àgbà ṣe pírátíkà tíọ́rì àfà àgbà náà gbé jáde. ẹ lọ wo ṣe wo báwọn bàbá ṣe máa ń sọ̀rọ̀ àfà àgbà. bàbá gbé ìwé jáde láyé wọ́n ní àfà wa ò takòwé. àfà wa ò takòwé. ok ṣe é takò èmi ò fẹ́. Allahu akbar kabira. àmọ́ nàdọ̀ríyà Mọ̀lánà Sheikh Tajul-Adab ní bàbá sọ di àmàlíyà nígbà ọlọ́run ọ̀kadà rẹ̀ mi gúngùn fàáfà àgbà. La ilaha illallah. àmọ́ sí wọn ọ̀sẹ̀ mi ju àwọn tí ń rìn lérí èpè lọ́wọ́ ẹ̀. minal mu'minina rijalun sadaqu ma ahadullaha alayhi. èyí tí mo fẹ́ ṣe kò sọ̀rọ̀ mọ́tò nǹkan
ẹni wọ́n wá gbìyànjú kóun náà bá wọn tà kọ́kọ́ àwa bá fàgbà àbálàjí àgbà àti wá bá bàbá wa tòní iṣẹ́ àwọn méjèèjì ló dé yìí kálukú ọ̀rà o. Minhum man qada nahaba. Minhum man qada nahabahu. Ẹ̀mí ẹlòmíì bọ́ sérí títẹ̀lé bàbá. Wa minhum man yantazir. Ẹlòmíì wà lè kéwù kò sí tọ́jú bàbá ò rí ọjà bọ́ ó sì kú. Wa ma badalu tabdila. Ṣé báwọn tó kú ṣe ẹ̀mọ̀ bí bàbá ṣe tẹ̀lé wọ́n ṣe lọlé wọn gbà tá a lọ. Wa ma badalu tabdila. Nínú bá yá nàzírù ọlọ́run ó sì lọ ẹrẹ ẹlòmíì yóò lò fá bí irú àwọn bàbá yìí. Dàbà yín dúpẹ́ ni pé ẹ̀fọwọ́ òsì júwe Ansarul Islam. Allahu akbar. Ẹ ti lò kan àti bọ̀tán báyìí kò sì burú. Alhamdulillah. 96 tó ń wo 100 gẹ̀rẹ́gẹ̀rẹ́. Wọ́n sì tún lè dìde. Àfá àbùsù ẹrù búnà àbí Súlímà èyí tó ń wí ni pé sàímùtù takalifal hayati wà man ya'ish. Sàímùtù takalifal hayati wà man ya'ish. Samanina hawla láàbá laka yas'ami. Ó ní mo ti lo 100 ọdún ẹ má kó bùkátà ayé wá bá mi mọ́ ó ti sú mi. Wà man ya'ish. Samanina hawla laka yas'ami. Mo ti kọjá ń bẹ̀. Tọ́. Torí ìdí èyí global àfáàgbà ọmọ ṣe dìrásà ṣe wọn lọ ayé ni kò ní tán ń tàn Alhaji àgbà sì wí lèmi náà fẹ́ wí bàbá ní wọlé yìí ọlọ́run làáfà mi ìwọ́tọ̀ ọba gbà ó kù wọ́kọ̀ lọ wàlí yìí ọlọ́run làáfà wà náà a ò sì pé kéèyàn ó dáa ọwọ́ ọgbà lọ́wọ́ mọ́gbà ní ẹ dákun ẹ̀yin tó ń sọ ọlọ́run ẹ dákun bí bàbá ṣe ṣeun náà láàmà ṣe alùwò sì wá dùgbẹ́ torí ìdí èyí lè sánú Sheikh lọ ra tíra yìí gbogbo ẹ̀yin ìyá wa tẹ wà ń jòkó yìí bọ́lọ̀ ń bá ṣe kẹ́yìn sí ni ẹ lọ rà á kọ́dà bọ́ ọmọ kéèjà àwọn ọmọ ojogun rẹ̀ dáwọn ọmọ débà àágbé tíra yìí jáde nísì bọ́lọ̀ ń bá sì ti kẹwàá sí ni ẹjí á ṣe mélòó lákàánú inú kàrámọ̀ àfàgbà bàbá ti kó gbogbo wa òkè tí wọ́n kó wa sílẹ̀ ní gbogbo àdàbí ayé ni wọ́n pè síbẹ̀ bàbá sì jòkó àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́nu bàbá là ń ti ń gba ọ̀rọ̀ náà àbí kí n mo wí mi lọ ẹni lẹ́nu bàbá ilẹ̀ ti ń gbà á wọ́n wá ní dédé ń ta lè wí fún yín láwù ó túmọ̀ sí pé ó kù nínú tó kù ní lìsánù Sheikh lọ wú jáde yìí torí wọn a ní gẹ́gẹ́ bí n tára dí àgbà wí tí bàbá wí fún mi ìwé tí wọ́n fi hàn mí báyìí lórí Allahu akbar bẹ́yẹn bá wá jù ọ lọ ọjọ́ èrí ọ̀mọ́ alimizatu látàkìtà délé afúdọ̀lìyà bàbá lọ́yọ́ ní ẹ máa bọ̀ bàbá lọ́yọ́ ẹ wá kí bàbá ẹ wá kí àwọn bàbá wọ́n ẹjẹ́ wọn sá àwọn asábìkú nàlẹ́ àwàlú náà nù ẹ má bínú pé mo kí wọn àwọn asábìkú nàlẹ́ àwàlú wọ́n dojúmọ́ ni wọ́n wà látọ̀yọ́ wọ́n wà gbọ́ wà sí bàbá wọn ó sì padà sí sọ́yọ́ ní ẹsẹ̀ ṣe lójú ayé bàbá mi ọlọ́run ò ní jójú wa fojú rẹ̀ náà àfá yìí akramakumullahu minal mu'minina rijalun sadaqu ma ahadullaha alayhi bàbá ti ṣe wọ́n gbà nísìnyí àfẹ́ kó dàrú kò sì ní dàrú à ń ṣe 51st delegate conference Ansarul Islam nàdìríbù fúfúrẹ́yìnì bí hajarin wahidin aw asọ̀fẹ́ afẹ́ fi òkò ayọ̀ kan pẹ̀yẹ méjì gbogbo Ansarul Islam ayé ẹni náà gbogbo delegate tó ti dé ẹdìdé àwọn Ansarul Islam Ọ̀yọ́ jọ́ọ̀sì rúngúrú bàbá àgbà ní mùwẹ́nì àwọn nù àfáwà àgbà lókè ẹbá ní Allahu Akbar Allahu Akbar àwọn tí wọ́n tẹ̀lé bàbá kiri ayé nì
ẹ fi lé yín lẹ̀ ń tìtorí ìtọ́lọ́run ẹ fi ọkàn yín balẹ̀ oore tẹ́ fi sílẹ̀ Ọlọ́run ó jẹ́ gbogbo wọn lọ dé bá. àmín ya Allah. ẹ ṣe àmín. àmín. ṣé ẹ ti gbà bẹ́ẹ̀ pé mo kí yín Ọlọ́run mọ̀ kí yín lọ. àmín. ọ̀ya bàbá wa Alhaji àgbà ni wọ́n pilẹ̀ ọ̀rọ̀ náà bàbá àgbà onímọ̀lẹ́ hafizahullah. bàbá Alhaji àgbà ní nínú àwọn dùn wọ́n wá ṣàdúà púpọ̀ fún lisanu Sheikh wọ́n wá ní owó bàbá ní kó pilẹ̀ bàbá wa Alhaji àgbà hafizahullah wa ra'ah. hafizahullah ọ̀dà bẹ́ẹ̀ hafizahullah wa ra'ahu. ẹgbẹ́ bẹ́ẹ̀ dáadáa. hafizahullah wa ra'ahu. bàbá ní àwọn pilẹ̀ tíra náà tọ́mọ àwọn kọ àfà Abdullahi Jibril 100,000 naira. Allahu akbar. ẹ̀yin tẹ́ ẹ̀yàn sídi owó ẹ máa bọ̀ ẹ̀yin ẹ máa wá gbà dr eléwòrò tẹlifísì kí àkọ́ máa wá gbowó. Allahu akbar. ẹ̀sìn jákàntì ó súnmọ́ bí ìsánù Sheikh ẹjọ́gó ìṣẹ́jú márùn-ún la fẹ́ fi ṣe lè Insha Allah. lọ bí ọ̀rọ̀ torí bàbá president ó bá wa sọ Insha Allah. wọ́n sì yọ̀ọ̀dá ká máa ṣe é bẹ́ẹ̀ni. wọ́n ní mi approve ẹ̀ mi approve. ẹ má bínú sà. rijalun sadaqu ma ahadullah alayhi. máa dẹ̀la owó bàbá mú pilẹ̀ ẹ bá mútìrà bàbá kọ́kọ́ máa lọ́wọ́ bàbá máa dẹ̀la. àfàgbà Ishaq. àti Alhaji Ògúnjẹ mi bọ́ wọ́n wà mo wọ́n jòkó sí àwọn dà Alhaji wa ní ìrí wọ́n yìí mo sáà mọ̀ kẹ́ kọjá níbi ẹ jòkó sí ìmọ̀ Alhaji wa Mustapha Abdulkarim Ògúnjẹ mi barkola sábẹ̀ ẹ̀dá yọ̀ mọ̀ dá sí fún yìí. akramakumullahu al-karim sallallahu alayhi wa sallama. pé yóò jù bẹ́ẹ̀ lọ ní ìdíjí ànánsì wọ́n ti náwọ́ kan sí mi àmọ́ mo mú lọ́wọ́ ẹ̀yọ́bó sí Ọlọ́run sallallahu alayhi wa sallama. ẹ̀yọ́bó sí Ọlọ́run ẹ dákun ọ̀rọ̀ yìí kọ́ máa lọ bẹ́ẹ̀ nísìnyí bàbá wa Khalifa àfá àgbà àfá wa 50,000 naira. Allahu akbar. dọ́kọ̀lẹ́ ọ̀rọ̀ àfá wa lẹ́hárí ṣe máa sọ pẹ̀lú kí lọ́wọ́ mi yìí bismillah. àwọn lọ́dọ̀ Alhaji wa Sharafuddin alábẹ̀léwé mílíọ̀nù tẹ́bà ní announce ẹ̀fì tó mi létí. Alhaj Sharafuddin alábẹ̀léwé. bàbá wọ́n ní 50,000 yìí kókó owó tàbí ẹ̀yọ̀bó ń ṣe Ọlọ́run sallallahu alayhi wa sallam. bàbá wa Alhaji àgbà ní DRA àwọn àfáà wa Sheikh al-Mubarak Alhaji àgbà wọ́n ní 50,000 naira yìí kó kún owó bàbá wa Alhaji àgbà tèmi ẹ̀kọ́ síbẹ̀ pé 150,000 naira. Allahu akbar. owó bàbá Alhaji àgbà nù. bàbá wa Mudiru ní Mùwé àwọn sì fi Alhaji àgbà bẹ̀yìn Alhaji wa Mudiru wa ní Mùwé wọ́n láwọn chief launcher ìnáwó ń bẹ lọ́rùn president mi tẹ́lẹ̀ àmọ́ wọ́n ná yìí náà agbára Ọlọ́run. wọ́n ná yìí náà bàbá wa Mudiru ní Mùwé ẹ̀yẹ dìde bypass protocol wọ́n ní bàbá ti sí náà University Muhammad Kamaluddin fíìsì registrar 50,000 naira. Allahu akbar. ẹ̀yọ̀bó ń ṣe Ọlọ́run sallallahu alayhi wa wọ́n ti sallam. wí kíní kan fún mi àmọ́ ìtì wí ńlọ́dọ̀ bàbá wa lábẹ́léwé. Allahu akbar kabira. ẹ̀yọ̀bó ń ṣe Ọlọ́run jama. Allahu akbar. Allahu akbar bàbá wa kabira. Alhaji wa Sharafuddin alábẹ́léwé iná wọ́la lè júùdù ìfìní ha ìdá ìyà akíbalati wọ́la ń bá darí á sì kí sọ́dọ̀ rẹ̀ nínà rẹ̀ òpin ọ̀tán wọ́la lè búkòlò ìgbò kí akọ́ wá mú lọ́wọ́ kọ́ mọ́nà bàbákò bá dé kò tí ó mọ́nà Allahu akbar. àbákò níbọ̀. Àmín. bàbá wa Ògúnjẹmí wọ́n ní ti bàbá
àwọn sọ̀pọ́ọ̀tì bàbá wa Alhaji àgbà pẹ̀lú 50,000 naira wọ́n wá donate 200,000. Allahu akbar kabira. ó ti dá ó wá jẹ́ 250,000 naira. Allahu akbar. Alhaji Mustapha Abdulkarim Ogundemi yóò máa dá sí. Àmín. ní wọ́n lọ́dọ̀ àfáà wa chief launcher. Mo sì mọ̀ pé ìná pọ̀ lọ́rùn. Wàláì bí ó sì máa nánu. Àmọ́ ó wù mí ká máa rí sí. Ìyá wa nímúwẹ́ ẹkù tọ́jú àfáà wa ọlọ́wọ́ jẹ́ lè máa ṣe bẹ́ẹ̀ sí. Bàbá anakumula wọ́n ní open check ìtí bàbá bá wí. Akramakumullah. Wọ́n ní kí bàbá làwọn fi lé president lọ́wọ́ ẹ̀sà wíyé kan. Sheikh. Bàbá wa ìmáàmù àgbà fún gbogbo. Wọ́n ní bàbá wa ìmáàmù àgbà ẹ máa wọlé. Sheikh. Àwọn bàbá ń kí bàbá wa ìmáàmù àgbà fún gbogbo Ìlọrin àtàgbègbè ẹ̀. Wọ́n ní àjòkólẹ̀. Wọ́n lẹ́ máa wà dáadáa. Wọ́n ní kí ẹ dìde. Bàbá ní ẹ dìde. Bàbá ní ẹ dìde. Bàbá ní ẹ dìde. Bàbá ní ẹ dìde. Allahu akbar. Wọ́n ní àjòkólẹ̀ ká farabalẹ̀ dáadáa. Ẹjá jòkó. Bàbá ṣe máa bá ní àjòkó. Ẹ̀yọ́ bá lè rùkú ló yóò rùkú. Sheikh. Allahu ya'simuka minan nasi. La takhafu darakan wa la takhsha. ولا حول ولا قوة إلا بالله. Allahu akbar. Bàbá ìmáàmù àgbà ẹ máa bọ̀ wá sí ẹgbẹ́ bàbá àgbà ní Màlẹ́. Ti débẹ̀. Bàbá ti débẹ̀. Bàbá máa bọ̀ lẹ́gbẹ̀ẹ́ bàbá àgbà ní Màlẹ́. Ti débẹ̀. Ẹ ṣe ṣe wù. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Adúpẹ́ ẹ dákun bàbá wa ìmáàmù ti jòkó jàmẹ́ ẹ jòkó lẹ̀. Àwọn bàbá wọ́n ní ká máa lọ́dọ̀ bàbá wa ìmáàmù àgbà báyìí. Ẹ dákun bàbá wa mẹ́lọ́ọ̀dù ni ó sì darí wa wọ́n ní ká lọ kí bàbá ìmáàmù. Anakumula. Àwọn bàbá ní akíyàn. Anakumula. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Minal mu'minina dákun fi jòkó yìí lára balẹ̀. Minal mu'minina rijalun. Na'am. Sadaqu ma ahadullah alayhi. فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا ẹ dákun ẹ jẹ́ àjòkólẹ̀ àwọn tá a wà nítòsí wa ànàkùnrin àwọn bàbá fúnra wọn lọ kí bàbá ìmáàmù àgbà. Allahu akbar. Allahu akbar. ẹni ṣe Allahu akbar. Allahu akbar. Sheikh. Wallahu ya'simuka minan nas. لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه. ẹ dákun àní yìí ṣe gudugudu púpọ̀ ẹ̀yin ọmọ àlùbáríkà ẹ jòkólẹ̀. Na'am. ọkùn ṣẹ́jú bíi méjì báyìí erigun bí a sì wà yìí
chief lunch à ń kọ́ bàbá wa ní mòwe. Fakharul Adabi. Baba wa Fakharu. Ya anakum. Na'am. tó ẹ jòkó ní sà ẹ máa sọ sílẹ̀. Afa. akáwọlá. صلوا على نبي الكريم. بسم الله الرحمن بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. ká ṣe ní protocol báwọn alákọ̀wé ká ọ̀nvẹ́lì kínní yìí bó tẹ̀ já sí pé Ìlọrin la wà ṣùgbọ́n àwa la nà fàgbà lógùn state. ẹ ṣe gbogbo ẹ tó bá fẹ́ rà fàgbà yóò wá sílé wa lógùn láké lábẹ́òkúta. àti káwó gè. ìtàn wọn láà máa sọ ń bí ṣùgbọ́n bí tá fàgbà wà àwa ni. nígbà tá fàgbà tí wọ́n wà lọ́dọ̀ wa yìí àfi ká ọ̀nfẹ́lì kìíní yìí pẹ̀lú orúkọ àfàgbà kò sí kan tá lè fi ọ̀nfẹ́lì ẹ̀ lórúkọ gbogbo àwa mòwe Ògùn state ju 1 million naira. ẹgbẹ́ ọlọ́run tóbi jama. Allahu akbar. ẹ dàpẹ́ sábà ń wí kankan pé bisimilahi rahmani rahim. bisimilahi rahmani rahim. wala sawfa yu'tika rabbuka fatarda. Fatarda. ó ti tán. Wajabati. ẹyọ bó ń sí ọlọ́run. Sallallahu ala Muhammadin. nígbà mo wílẹ̀ kan kọ́ mo lálàájú ògùn dẹ̀ mí kè tẹ́mi lọ́rùn. lọ́wọ́lọ́wọ́ báyìí nísìnyí pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ pẹ̀lú ajé Abdulkari Mustapha Abdulkari mi ogun jẹ mi 500,000 naira. Allahu akbar. Ẹ ṣeun. wala sawfa yu'tika rabbuka fatarda. Ẹ lọ́wọ́ ṣeun. ṣe tí ó dùn máa yẹn. Àmín àmín àmín. àwọn wa minhum man yantaziru Allahu akbar. wa ma badalu Tabdila. ẹni ọba ti lọ tó fi jòkó yìí lẹ̀ badala tabdila. Ó lọ. Ẹ má lọ o. ọlọ́run àfáàní tí ó bá nílò rúrí tó bá nílò rúrí tó wọ́n bá mi wíbàdà jẹ́ àgbà ṣe é ṣe nù. torí ìdí èyí ìtọ́ka báyìí ni àáfàá wa Abdullahi Abdullahi Igbaja ọ̀rẹ́ ní sánú Sheikh púpọ̀ ni wọ́n ti wà ń bí àbí wọ́n rán yín. wọ́n ti jíṣẹ́. $500,000 500,000 naira. Alhaji Abdullahi olólùfẹ́ Alhaji àgbà ọmọ kéwà Alhaji àgbà wọ́n fẹ́ lè sánú Sheikh púpọ̀ gbogbo bí yóò tán bá wà báyìí kò ní rí ìbànújẹ́. Àmín. ìdọ̀kẹ́ ẹ̀yin ìyá àlùbáríkà ìbá ń ṣe àmín. Àmín. Alhaji Abdullahi yóò mọ̀ dá sí ni wala sawfa yu'tika rabbuka. Alhaji wa Saheed ọlọ́run láàárọ̀. Ọlọ́run láàárọ̀. ọwà ń bí ar-rajulu salih. Ọlọ́run láàárọ̀. Alhaji wa Saheed ọlọ́run láàárọ̀. àfáwọn làárif ó kọ wọ́n wà ń bí o. ṣé wọ́n ti ránṣẹ́ kọ́ wọ́n ní iṣẹ́ wọn ń bọ̀ wá ó sì jẹ́rìí pé bẹ́ẹ̀ ni àáfàá wa bàbá aráàlú gbà wọ́n pẹ̀lú ìgbọ́lọ̀ insha Allah. níṣẹ́jú méjì tó kù Akramakumullah. Alhaji wa Ibrahim Ọlárẹ̀wájú Tìdíbọ̀dọ̀ ṣé mo gbà á Alhaji Tìdíbọ̀dọ̀ Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ̀ dáadáa ni ar-rajulu salih alibarika ọlá aṣáájú ẹ̀dá wọn ò ní wálẹ̀ Àmín. kó sì mọ dáa fún wọn sí ni Àmín. insha Allah. Ṣé wọ́n bọ̀ wá? tó Wọ́n bọ̀ wọ́n bọ̀. àpò oníwàádìí tẹ́tún ní máa lọ́dọ̀ bàbá grand card bó oníwàádìí báyìí La ilaha illallah. wọ́n tún ní kọ́ máa ké wọ́n máa lọ́dọ̀ àfà rẹ̀. Sheikh wa Bukhari jagabanu Hafidhahullahu wa ra'ah. Sheikh Bukhari Musa Ajikobi 1 Hafidhahullahu wa ra'ah. Jagaban al-Adabi 100,000 naira. Allahu akbar. Sheikh Bukhari wala sawfa Yu'tika rabbuka fatarda. Ẹ ṣeun bàbá. bàbá wa ìmáàmù àgbà ní gbogbo Ìlọrin àtàgbègbè ẹ̀. Sheikh. wọ́n bá ṣe ṣe sí ló ṣe dá ọ fún ọ sí. Sheikh. Allahu ya'simuka minan nas. wọ́n ní Alhaji Tìdíbọ̀dọ̀ náà Alhaji Tìdíbọ̀dọ̀ tá a dákọ̀ nísìnyí 250,000 naira. Allahu akbar. ẹ ṣé o
ẹ ṣé o mọ náà ilé lọ́kẹ́rì lẹ́lòmíì. Wallahi. bàbá wa àgbà nímọ̀lẹ́ wa màmá àgbà nímọ̀lẹ́ hafizakumullahu wa ra'akum. Àmín àmín. wọn ò fi jòkó yé àfa Abdullahi nìkan sí wọn kù náwó wọn kù dìde ni. Allah. 50,000 naira. Allah. bàbá wala sawfa yutika rabbuka fatarda. Àmín. bàbá wa ìmàmá àgbà nínú lọ́ní àtọ́gbẹ́gbẹ́ 100,000 naira. Sheikh. bàbá wala sawfa yutika Rabbuka fatarda. Àmín. tó Allahu akbar. bàbá wa di first maka mọ́ fún Ìlọrin. Sheikh. àyè àlùbáríkà àwọn náà ni. Sheikh. ẹlẹ́ẹ̀kẹta. Sheikh. الله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله sọ́yìnbù láhùlà wà láàkúwátà àwọn wọn ni láhàùlà ولا قوة إلا بالله العلي العظيم. náà bàbá ní pẹ̀lú yọ̀dá ọlọ́run wọ́n lè yàn ọ̀gbọ́dọ̀ fẹ́nu sọ pé ó dáa fún mi ǹtọ́ bá ṣe láyé òrì yìí ni ó sì sọ mọ́kà mọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ كذا بابا ما كمان صلى akíramakunlá bàbá wa mọ́kà mọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ló kọ bàbá wọ́n bá lórí شيخ والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله. 100,000 naira. Allahu akbar. lórúkọ pé níwájú Àlàájì àgbà làwọn ti sọ fọ́lọ́run kọ́ yú àwọn kò ní ogun lọ́gọ̀. Ó sì yọ wọn wallahi. àwọn tí inú ń bí ń jọ náà wọ́n ní fìtínà rẹ̀ pọ̀ lónìí àwọn náà ń fẹ́rù rẹ̀ ẹlòbó sí Ọlọ́run Sallallahu alayhi. wọ́n ní lónìí àwọn náà ń fẹ́ bẹ́ẹ̀ bọ́n bá wọ́n ń fẹ́ bẹ́ẹ̀ wá tọrọ ẹ̀mí Àlàájì àgbà tòní náà. Allahu akbar. Yóò sì rí bẹ́ẹ̀. lórúkọ bàbá wa Àlàájì àgbà 100,000 naira. Allahu akbar. Wallahi yóò ti dé lóòótọ́ o. Ó di tú sà. Ó di tú. lórúkọ ìyá táwọn tara wọn jáde. Inna lillahi. tí wọn ò sí ọkọ fẹ́ 100,000 naira. Allahu akbar. Sheikh. ó di mẹ́ta. Nínú ìdúró kàmá. ó di mẹ́ta sí wọ́n ń pè mí ni. Sheikh. nípò wá bá wọn. شيخ والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله كيتي تاو كيتاو مليون بابا لو والله وبان صور والله وان صور سا انكلا وان صور والله انكلا والله وان صور àgbà mí lọ bàbá. Allahu akbar kabira. Allahu akbar fatuba العبد قارط الله خيراته وفاض على المحتاج من طيب رزقه سيرضى ويرحم بالجنان إذا فنوا. bẹ́ẹ̀ ni wọ́n sì náwó lọ́wọ́ sáà wọ́n sì náwó ẹjí bàbá náwó tán ẹ ṣeun. wọ́n ní káwọn tó náwó
kọ́kọ́kọ́ fún àwọn 10,000. Tí wọ́n bá fún àwọn káwọn tó ká níwò pé káwọn tó náwó ni. Àwọn àgbàmì. Àmọ́ wọ́n ní káwọn tó ná káwọn kọ́kọ́ bà ná. Káwọn bá fọ́nà wọn lókù. Allahu Akbar. Bàbá bá lọ ní 100, àwọn àlàjì àgbà. 100. Ìyá tó bí àwọn 100. Ó kọ pé Ìlọrin olúwọ́ tún. Lọ́pọ̀ pé Ìlọrin ò ní wọ nọ́mbà 2. Àmín Sheikh. Ẹgbẹ́ for number 1. Sheikh. 100,000 naira. Allahu Akbar Sheikh. 400. Sheikh Ọlọ́run. 400. Àwọn owó sí o. Àwọn kàfé ìta o. Bàbá ní ètí ìtàn o. Makama of Ìlọrin. Anakumullah. Ẹkú náúsà. Wọ́n ní kí tàbí ọkẹ́ sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallama. Káwá ní ṣéèrù lẹ́ẹ̀mẹ́ta kó tilẹ̀. Sheikh. 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 يعصمك من الناس ولا تخشى ولا حول ولا قوة إلا. Wọ́n ní sáfù ìlọ́wà. Ó ti rí ló sì ta. Wọ́n ní 100,000 ní. Ó fún ẹgbẹ́ a million. Allahu Akbar. Àkáǹtì dáwọ́ bá fi sí nìsín. Nísìn náà jọ́ sí kan wọ́n. La ilaha illallah. Alhamdulillah. Ẹ̀pẹ̀ ní ṣéèrù. Sheikh. Sheikh. Ẹlòmí ò ní náwó kò tún ní ṣe ṣéhù. Ayọ̀wọ́n ti ọ̀rọ̀. Bàbá àdìrí bàbá. Bàbá alájà àgbà ní kẹ́ ẹ lọ kí bàbá anakumullah anakumullah. Báyìí lórúkọ bàbá mọ̀sí gbá 100. aláàjì olóòkọ bàbá mọ̀sí gbá ọ̀kẹ́nu àwọn ọ̀kẹ́ ọlọ́run bàbá mọ́kà mọ́ táwọn sọ lóòkọ bàbá fúláwọn dà kọwàá yusuf check báyìí àbí cash La ilaha illallah. ọlọ́run o mọ̀ ìtí ń bọ̀ o ti gbọ́ olóòkọ bàbá ti bàbá mọ́kà mọ́ ibi ẹ bá wà bàbá ni wọ́n ti ń bọ̀ ọmọ ń sàbá àbá bàbá sọ̀lá ẹyọ bó ń sí ọlọ́run jẹ́ Alhamdulillahi rabbil alamin. ẹyọ bó ń sí ọlọ́run Sheikh. bàbá ti rán mi bẹ́ẹ̀ wọ́n ti rán mi bàbá rán mi Sheikh sẹ́kẹ̀ẹ́ wallahu ya'simuka. bàbá wa alájẹ́ àgbà ẹ̀dàkùn ẹ gbọ́ sí àwọn bàbá Alhamdulillah. àwọn bàbá ní ọ̀dà lórúkọ grand cardi wọ́n ní gbogbo ọmọ ilé àfáà wa ilé ará àgbàjì pátá 250,000 naira. Allahu akbar. grand cardi lọ́mọ wọn náà wá 250,000 naira. Allahu lórúkọ gbogbo ọmọ ilé aláàgbàjì ẹ̀ṣẹ́ makalufu ẹ̀yọ̀ bó ń ṣe ọlọ́run Sallallahu ala Muhammadin. àfáà wa dr naibul imam ní University of Ìlọrin àfáà wa Dr. Musa Al-Fulani gẹ́gẹ́ bíi pé ọmọ àwọn alájà Abdullahi Jibril 50,000 naira. Allahu akbar. akramakumullah wọ́n ní bọ́wọ́ náà bá ti wọlé ẹjá wọn ọmọ ìtìhádù zumra iná ní lọ́jọ́ àwọn bàbá mọ́ wa ìtìhádù nífà ok ìtìhádù zumra táwa wà lábẹ́ yín àwa yìí wà lábẹ́ yín tí president wa Alhaji Abdullahi tòlótòló ọ̀gá wa gbà 100,000 naira. Allahu akbar. Alhaji wa níbi wọ́n ti fà mí lọ lẹ́ẹ̀kanu Alhaji wa Táyé Òkè Òyì olólùfẹ́ Alhaji àgbà kò ní tán lọ́wọ́ yín Àmín. yóò mọ̀ dá sí ni Àmín. láàfà àgbà lọ́dọ̀ Ọlọ́run Àmín. lórúkọ Alhaji wa Táyé Òkè Òyì wọ́n ní ilé tó fẹ́ wó yìí
wọ́n ní owó Ogunjẹmí Alhaji Ogunjẹmí ti wọlé 500,000 naira ó ti wọlé Alhaji wa Mustapha Ogunjẹmí ó ti wọlé 500,000 naira. Bẹ́ẹ̀ni ẹ má bínú Alhaji wa Sheikh wa haqq. ẹ dákun bàbá ń sọ̀rọ̀ ẹ dákun torí Ọlọ́run. protocol sa. Ayọ̀ bó ń sọ Ọlọ́run jàmá. Bàbá Alhaji wa Táyé Òkè Òyì nínú àwọn Ansaru Islam ni ọ̀dọ́ ni wọ́n fi ń tẹ̀lé bàbá irun funfun tí wọ́n ń lé dúdú nìsí láti Èkó nígbà èmi fẹ́ kí n fẹ́ dàpè ni kí irun funfun tó máa lé dúdú jáde lára àwọn báyìí lórí dáadáa ni wọ́n ti ń tẹ̀lé àwọn bàbá wa Alhaji àgbà láti Èkó Ọlọ́run tó wá bọ̀ lákọ́lọ́ ń sọ Ọlọ́run wọ́n wà ní wọ́n tún kọjá sàbújá níjọ́ta ń ṣe inauguration Ansaru Islam l'Abuja wọ́n pitú púpọ̀ alhamdulillah. ìyá yìí láti wá fún wọn ní jíwà dín ní Ansaru Islam wọ́n wá ní àwọn sì joyè láàrin ọ̀pọ̀ èèyàn yìí ilé yìí àwọn òrùfẹ́ padà. Allahu akbar. ẹ gbọ́dọ̀ tóbi fa. Allahu akbar. gbogbo tí wọ́n ṣe sí tí ó fi dúore àwọn ìyànjú ẹ̀. Allahu akbar. gbogbo ẹ̀ wọ́n ní ẹgbàgbé ẹ̀. La ilaha Ọlọ́run ti ṣe. Allah. wọ́n wá ní ẹlẹ́ẹ̀kejì lisanu Sheikh tí ń lọ́ọ̀nì tíra yìí 500,000 naira. Allahu akbar. La ilaha illallah. lisanu Sheikh àfà yìí. náà. nǹkan kan gbé mi lọ́kàn nísìnyí. ẹ sáwò sá. filẹ̀. ẹja filẹ̀ sá. kí ló lọ́dún kù. bẹ́ẹ̀ bá lè mú ọkà wù. Alhaji Ibrahim Amina àjọkéwù ni Alhaji Ibrahim Amina látàbújá 50,000 naira. Allahu akbar. ẹ wá gbọ́sẹ̀ yẹ farabalẹ̀ yìí gbàgbé wọ́n fún mi condition pé kárajà wọn ò balẹ̀. Àsàlátù ala Nabi Karim ẹ wá gbọ́ iṣẹ́ yìí sẹ́ẹ̀rí ẹ dákun ẹ gbọ́sẹ̀ yìí nítorí Ọlọ́run bàbá wa Alhaji àgbà ní àfà wa àgbà Sheikh. àfà àgbà 100,000. àfà àgbà ní lisanu ṣé ìkọtíra wọn yìí àfà àgbà ni wọ́n wá gbé iṣẹ́ lé bàbá Alhaji àgbà lọ́wọ́. Allahu akbar. bàbá wa Alhaji àgbà wá gbé pẹ̀lú àdéhùn tí wọ́n fi sí ni pé iṣẹ́ mi ní gbà á máa bomi sí máa gbé ga bọ́n bá ń ṣe ń gbé ga sí nìwọ́n náà mọ̀ ga sí. La ilaha illallah. wọ́n wá fi kún pé àtọ̀ ń bẹ àtọ̀ òsí bísà yìí bá fi wà lọ́lọ́ rẹ tó gbá mú wọ́n náà mọ̀ ga ni àtàrọ́ ọmọdọ́mọ rẹ. La ilaha illallah. Ọlọ́run wá gbàdúrà àwọn lójú Alhaji àgbà alhamdulillah. ìtún wá ń gbàdúrà àwọn lẹ́yìn Alhaji àgbà Alhamdulillah. a sì mọ̀ pé bí ó ṣe máa gbà lọ́nu. àmín. bàbá ní pẹ̀lú ògùn Ọlọ́run ní Zumura lónìí ní tí ò kéré sí 4,000 ọmọ ní bẹ́ẹ̀nbẹ́. La ilaha illallah. ọ rí i pé mo bu kékeré nu o nígbà tí ní 1,000 jáde fójú kan ọmọ kójú bẹ́ẹ̀ lọ mo bu kéré nu. over 1,000 látúnṣe ṣáádà wọn ta bẹ̀rẹ̀ ní Ọgọ́sì mo wá ní gbogbo ilé ké 4,000 ọmọ kí mo bu kéré nu wọ́n wá ní gbogbo ọmọ kọ̀ọ̀kan àwọn tí ìbọnú mùkárà ọmọ kọ̀ọ̀kan mọ̀ ra ní 3,000 naira. Allahu akbar. bàbá ẹ ṣe ẹ ṣeun bàbá. bàbá ẹ ṣe bàbá ẹ ṣe látàṣà látàǹsà àṣìláàkẹ́ yára. látàǹsà kọ́ ìmọ̀bí tẹ́ ń lọ. àwọn bàbá ní àwọn nìkan káwọn wí o àwọn àti àbúrò àwọn ni o àwọn àtàbúrò àwọn làwọn ń wí àtàfà wa ni o màálí ọ̀gbọ́dọ̀ látàṣàbùnàlì màálí akramakumullahu al-kabir. láyé amúrún. Allahu akbar kabira. kẹtí mú. tí mo sà. hakùnláyì látàbújá. akramakumullahu al-karim. hakùnláyì látàbújá. látàbújá. wọ́n kí ni yìí 100,000 naira. Alhaji Nuruddin Bello 20,000 naira. akramakumullahu. Alhaji Murtala Agaka 20,000 naira. Alhaji Olúfẹ̀rẹ̀ 10,000 naira. Allahu akbar. Allahu akbar. Ọlọ́run abẹ́ ọ́
la tasabuna al-ma'ali layyinun sahalu. akramakumullah la tahsabul ma'ali layyinun sahalu. layyinun sahalu. Ọ gbọ́dọ̀ fọkàn sí pé gíga yóò máa dé pẹ̀lú ọ̀fẹ́. Lisanu Sheikh ń tọ́ dà síwájú ní kà lónìí. Kálukú ló gbìyànjú kó ṣe tí Lisanu Sheikh ṣe ọ̀fẹ́ mi tán sọ́dọ̀ àwọn àlàjì àgbà. Bàbá wa pọ̀ sí la ẹwù àwọn àdìrín wa gbogbo Ọlọ́run ló pè yí fa. Bàbá torí tẹ̀ ń bá ti rí àwọn àgbàlagbà wa ó ti rí bàbá ọwọ́ bá lọ́rí. Bàbá àlàjì àgbà ní adúpẹ́ fún yín o wọ́n lè ṣe o. Níparí mọ̀ wá lọ́pọ̀ bàbá wa Sheikh Aboto èlò 25,000 naira. Gbogbo yòókù báwọn ẹ máa gbà lábẹ́lẹ̀ kọ́ máa wá ẹwà àsàlátù ala nabiyil karim sallallahu alaihi wasallam. anakumullah ọlọ́run jẹ́ máa wà dáadáa. Wọ́n láwọn tọrọ lọ́dọ̀ bàbá wa tèní ní mọ̀sígbá kí wọ́n dákun ẹ dákun. Bàbá ní ẹ dákun ẹ má bá wọn wí. Bàbá àmọ́mọ́ àgbà tó wà bí yìí bàbá wa mọ́kà àmọ́ làwọn fẹ́ ṣe wọ́n lálejò. Sheikh fóònù mi wọ́n fẹ́ ṣe wọ́n lálejò. Sheikh owó tọ́mọ́ la ilaha illallah ẹ̀yọ̀ bó ń ṣe ọlọ́run jàmá. sallallahu alaihi wasallam. Bàbá amọ́kà àmọ́ fẹ́ sọ̀rọ̀ báyìí àmọ́ lẹ́ẹ̀kan the second first president mi bàbá wa Alhaji wa Salafuddin Alábẹ́léwé envelope tí wọ́n gbé fún mi 100,000 naira lọ́wọ́ àánú ẹ̀. Allahu akbar. Gbọ́dọ̀ tóbi jàre. Allahu akbar. Wala sawfa yu'tika rabbuka fatarda. Yóò máa dá sí. Bàbá wa jíìrín bàmbà owó tí wọ́n náà ti débẹ̀. Bàbá mọ́kà mọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ti yọ̀dá. Anakumullah wọ́n ní wí pé àwọn ti yọ̀dá. Wọ́n láwọn fẹ́ ṣe bàbá ìmọ̀ọ́mọ̀ àgbà lálejò. Wọ́n ní gbogbo ẹni wọ́n bá gbà pa ní ìmáàmù lára wọn ká má dáadáa wọn. Ẹni ó ní àti mòwe tọ́lọ́dà àwọn làfá àgbà sùn àjíyàn àwọn alábí nǹkan wà. Bàbá náà mi ń sẹ́ni wọ́n ní kẹ́ dákun bàbá láwọn bẹ̀ yín wọ́n láwọn pàlájí àgbà bẹ̀ yín. Owó tó mọ́ là ń fẹ́ fún ìmọ̀. Owó lọ́mọ́ owó tí bàbá wa Alhaji àgbà fún àwọn. Allahu Akbar. Allahu Akbar. Wọ́n lówó Alhaji àgbà ọlọ́run nípa àwọn sàkáǹtì. Ẹ̀wọ̀n sí ọlọ́run jẹ mọ́ sọ́kà àmọ́ ẹni tí ọba kún tó. Àwọn bàbá wa Alhaji àgbà náà kún pẹ̀lú 10,000 naira. Allahu Akbar. A ti sẹ̀rẹ̀ èèyàn fi kún. Bàbá wa Alhaji àgbà èèyàn yé èèyàn lọ́sẹ̀ fi kún. Bàbá wa Alhaji àgbà ti fi kún pẹ̀lú 10. Ìyá wa àgbà ní sẹ́ńtà ẹ mọ̀ wà dáadáa náà. Alhaji wa Alábẹ́léwé wọ́n kún pẹ̀lú 50,000 naira. Allahu Akbar. Mo fẹ́ ṣe bẹ́ẹ̀. Àwọn lọ bí Ansaru Silami lọ́kàn báyìí. Náà, Alhaji wa Táyé Òkè Òyì 10,000 naira. Àfá Mu'azuddin
gold gold 100,000 naira tíra ní o Alhaji Ogunjemi Haji Mustapha Abdulkarim 50,000 naira fún bàbá imam. Allahu akbar kabira. Bàbá wa professor wa Isa Alabi ẹ̀dàpẹ̀ àáfà wa bàbá wa Ológele ẹ̀dàpẹ̀ ẹ̀mọ̀ gbé tíra lọ́dọ̀ wọn wọ́n fẹ́ràn ẹ̀mọ̀ púpọ̀ ìfẹ́ Ọlọ́run tẹ́ ní lára àfà Abdullahi Jibril ọmọ yín gbogbo tọ́lọ̀ ń ṣe fẹ́yìn náà ẹ máa rí dùnú lára wọn. ẹ̀dàpẹ̀ ẹ̀mọ̀ lọ́dọ̀ àfà wa professor Alabi àti bàbá wa professor Ológele 10,000 naira ó bàbá wa Alhaji Àgbàní wọ́n ti jíṣẹ́ o àfà wa nímùwé Fakarul Adabi yìí 10,000 naira. My Lord Grand Kadi fún bàbá ìmáàmù 20,000 naira. My Lord Grand Kadi. My Lord Justice Sai fún tírà yìí 100,000 naira. Allahu akbar. Àdúgbò ẹgbà pẹ́ pẹ̀lú ògbó Ọlọ́run. Àmín. Owó Alhaji òkè òyí ti wọlé o. As-salatu ala nabiyil karim. Sallallahu alayhi wa sallam. Ẹ̀dàkùn ní lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Ìhun lọ́wájú bàbá wa president. Ẹ wá gbọ́tùmọ̀ tó mú gbogbo Ansar Islami pé bàbá dá Ansar Islami ilẹ̀ ní 1942 Dr. Asurur 20,000 tírà. Ansar Islami wá ń ṣe conference èyí tà ń ṣe èyí ló pé 50 ọdún àtẹyọ kan. Allahu akbar. Kèé sọdọọdún là ń ṣe wọ́n náà sí 1942 dòní. Bàbá wa àgbà tí wọ́n wà ń jòkó yìí bàbá wa Chief Suleiman Láìwọlá Afọlábí àwọn ni wọ́n wá ti ń ṣe president wa bọ̀ láti ọdún tó pẹ́ díẹ̀ báyìí. Ọlọ́run ò sì jẹ́ ọ̀rẹ́ wọn kò sú wọn igbákejì wọn ní bàbá wa Ilélókè gbogbo wọn tẹ́ rí yìí bàbá wa Alábẹ́léwé igbákejì wọn igbákẹtànù Professor wa Ọládọ́sù gbogbo àwọn olóyè wa látòkè délẹ̀ tí wọ́n sọ ọmọ gbè pẹ̀lú àwọn ni wọ́n wà ń jòkó yìí. Àwa ti dé lónìí gbogbo ayé ló ti wọ Ìlọrin nísì a bẹ̀rẹ̀ conference lálẹ́ Allahu akbar. láàárọ̀ ọ̀la gbogbo wa lọ pé sí yunifásitì a wà á ṣe gbogbo ètò tá ṣe yìí insha Allah a sùn lálẹ́ yìí a tún sùn lálẹ́ ọ̀la kálukú wa jáde nílé Ọlọ́run dáadáa tọ́lọ́run ṣe fún àwọn ìjọ ànábì tán bá ṣe yíjíra Ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fún gbogbo wa. Àmín. Lahumma innal ajra Allahumma innal ajra ajrul akhirah. Ẹ dákun ẹ bá ń wí ẹ̀yin jàmáà mi. Ansara wal muhajira. Ó ti bọ̀. Bàbá wa Professor Isa Alabi àfà wa Asharul Ifriqi 20,000 naira. Gbogbo ọjà tó lọ ń dábẹ́ yìí náà ìbànújẹ́ ò ní wọnú rẹ̀ fún yín. Àmín. Ẹ ti rí táyà ẹ wá ní táyà. Ẹ ṣe dáadáa fáwọn èèyàn ayé ti pé ó sì gbà yín wọlé Ọlọ́run máa gbà yín wọlé. Ẹ ṣe púpọ̀. Bàbá wa Professor Ológele yóò máa dá fún yín sí àárín èèyàn àtọ́lọ́run ò ní dàrú. Àwọn ni wọ́n supervise tí sì ṣe àfọ́ ọmọlẹ́yìn wọ́n sì ṣe dáadáa fún wọn yóò máa dá fún yín. Àmín. Ẹ̀yin náà wà nú àwọn tí Professor Isa Alabi tó jáde lọ́dọ̀ wọn Dr. Eléwòrò ní wí wọn o àmọ́yí oore ní ọkọ̀ bá rí mi gbà ẹ̀ṣẹ́ alájàbùwá sí kútù èèyàn dáadáa arọ̀júlù sọ́ọ̀lì tó gbà wá centenary lálejò 20,000 ẹ̀yin ìjọ ń ṣe Ọlọ́run Sallallahu alayhi wa sallam. láàdá tí ń bẹ fún gbogbo àwọn mọ̀hájìrí àti ànsọ́ Ọlọ́run bá ń ṣe fún gbogbo jàmá Ansarul Islam. Àmín. Ẹ̀rí tí mo fẹ́ mú jáde Na'am. gbogbo tí ń jọ́lọ́lùfẹ́ Àlàjí àgbà ẹ ṣé o ẹ máa wo mùjísà tọ́lọ̀ ń ṣe fà nẹ́bì ààrẹ ni yògbó ẹ̀fà Sallallahu alayhi wa sallam. èyí tó ga jù nínú gbogbo mùjísà àwọn al-Qur'an káàfà níjà annabi yuna bil ayati fansọ́ra mọ́ wàjí ìtànà bí kìtàbí ọ̀yẹ́ ìrùmú sọ̀rí gbogbo àwọn annabi tó wá àwọn àyà àwọn karama àmọ́ bí wọ́n ṣe ń lọ ní karama wọ́n tẹ̀lé wọn ta annabi Muhammad nìkan Sallallahu alayhi wa òun sallam. lálùkù bẹ́ẹ̀ làlájí àgbà
gbogbo kàrámọ̀ tá a máa kà sí bàbá lọ́rùn ni bàbá fi tì sára ànsárù sílá bàbá wa ní mo fílẹ̀ gbogbo ayé lónìí gbogbo ayé ní wá ń bá wa ṣe má jẹ́ ojú ọ má jẹ́ kí pọ̀ mọ́ abọ́núwà sí àgbáyé sí wọ́n sí máa wù má jẹ́ ojú ó tú abọ́núwà sí àgbáyé ní má jẹ́ ojú ó tú wá darapọ̀ mọ́ ànsárù sílá kó jẹ́ member registered member alájàmọ̀ òun kọ financial member alájàmọ̀ ó ta mọ̀ ó tẹ́ rí yìí àwọn náà máa gbé báàjì bàbá president ayé máa wá pè wọ́n ní chief of staff máa wá bí mi nú èéṣe ẹ̀yìn ṣe lè jẹ́ chief of staff so máa sì rẹ́ ni tá a bá dìbò ń yà yín ọlọ́run ó de wọlé mo fẹ́ gbapò wọn ẹ̀yọ̀ bó ń ṣe ọlọ́run jẹ̀mọ́ sallallahu alayhi wa sallam ẹ̀yọ̀ bó ń ṣe ọlọ́run sallallahu alayhi wa sallam wákùn wá fòókọ́lẹ̀ ọ̀dọ́ lèmi ìgbà tí mo dìde sọ̀rọ̀ yìí ní nǹkan bí ọdún mélòó sẹ́yìn àwa rí àwọn kan wọ́n lọ darapọ̀ mọ́ ànsárù ìsìlámì lọ́dọ̀ ẹ̀yin náà sì rí pé ń dá fún yín bẹ́yàn bá ṣe ànsárù ìsìlámì sí ní òsì dá sí. Allahu akbar. bàbá olóhùn ya ní ìsàdúrà mò ń sọ̀rọ̀ ni mò ń rìpọ́ọ̀tì ni o bí bàbá ṣe wínú ìsìn rí bẹ́ẹ̀ torí ìdí èyí á bẹ̀rẹ̀ àti bẹ̀rẹ̀ báyìí náà gbogbo bí kálukú ti wá àwọn kan tó ń bẹ lójú ọ̀nà nísìnyí ọlọ́mọdé àbí kọ́ńfẹ́rẹ́nsì yìí máa kí aburú. amina. jẹ́ wọn ó dé dáadáa. àmín. ká deliberate dáadáa kí deliberation wo ṣe sóore. àmín. kọ́lọ̀ wọn ó sọ sànú wa ká wá síra dáadáa. àmín. kálukú ọ̀dà yẹ dáadáa. àmín. kí dáadáa náà mọ̀ wá lọ títí. àmín. àmín. amina. a mọ̀ lọ́dọ̀ bàbá president. a fẹ́ gbọ́hùn yín ni sáà ọlọ́run ò ní ṣe yí lágbọ́mọ àmín lápọ̀lọ́ kò ní ṣe yí lágbọ́mọ ọ̀dà ìṣàdúrà fún wa náà bàbá wa ìmáàmù àgbà tá a wí àti kójọ ó sì ti wà lọ́wọ́ àwọn dókítà báyìí alhamdulillah yóò sì ó ti dọ́dọ̀ wọn náà ẹ̀fì jíṣẹ́ fún bàbá wọn ní owó náà bàbá dókítà bàbá wa mọ́mọ́lé ti fi jíṣẹ́ fún bàbá wa ìmáàmù àgbà wọ́n wá ní káwọn gbé lọ́wọ́ ẹni ṣéhù bàbá wa president wọ́n ní owó yìí ẹ fi kún owó bàbá chief imam bí wọ́n ṣe wí àwọn náà dá sí ẹyọ bó ń sọ 5,000 naira. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم pẹ̀lú ọ̀wọ̀ àti ìtẹríba àti àpọ́nlé ni mo fi kí àwọn aṣojú ọba wa ìlú Ìlọrin ẹ tó bá mi sí wí lẹ́ẹ̀kan sí ẹ bá mi wí lẹ́ẹ̀kan sí ó bẹ̀rẹ̀ lórí bàbá wa balógun gbogbo bákàgbọ̀n tí máa mú mọ́lé wọ́n mọ̀ mí bí ẹ mọ owó èmi náà mọ̀ wọ́n ọlọ́run ò ní tí ì pa yín báyìí o ọlọ́run àtúbọ̀ lọ́rọ̀ ẹ̀mí yín o ọlọ́run á jẹ́ kẹ́ ẹ ṣe pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ẹ̀yin náà sọ̀rọ̀ kan tí gbogbo wa náà ìgbà tẹ́ ń rọ́wọ́ àsì ní ọjà ọba tẹ́yìn ṣe ìdímọ́ fún gbogbo òjò ANSARU Islam ọlọ́run mọ̀ ẹsẹ̀ ọlọ́run ní kẹ́ bá gbà ẹ máa gbà títí tọ́jú alẹ́ ni bàbá wa ní òkè mọ̀lẹ́ gbogbo ìmáàmù mọ̀lẹ́ pátápátá mo fọwọ́ mo kí yín o mo fi gbogbo láti yí kí gbogbo sípì ìmáàmù gbogbo ìmáàmù àgbà gbogbo Ìlọrin Emirates pátápátá
bá mi wí lẹ́ẹ̀kan sí o ẹ bá mi wí lẹ́ẹ̀kan sí o ọlọ́run ajẹ́kẹ́gùn lẹ́mí o àmín ya Rabbi oyè amárí o àmín àṣẹ yóò pẹ́ lọ́wọ́ yín pátápátá àmín ya Rabbi mo máa ń gbọ́ wútúbà yín nínú net gbogbo àdàbí yín tẹ́ ń pè tí tó jẹ́ tàwọn bàbá ọlọ́run ní pé yín lẹ́mí ní kékeré o ọlọ́run á dá yín sí o àmín ya Rabbi mo kí bàbá wa Alhaji àgbà adamallahu hayatahu mo kí bàbá wa ní Màsígbà adamallahu hayatahu mo kí bàbá wa tí wàá jẹ́ ṣáájúwájú gbogbo àwa Àdàbíyà adamallahu hayatahu mo kí bàbá wa tó jẹ́ spiritual leader fún ìjọ ANSARU Islam dákẹ́jádò bíta lè wáyé ọlọ́run ajẹ́kẹ́gùn lẹ́mí o àmín ya Rabbi my regards to my first vice president Alhaji Ẹ̀jìnà Ibélókè ọlọ́run àdúpẹ́ fún yín o my second vice president mo kí yín o mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ kí the chairman of Lagos President Council Alhaji Abraman Táyé Òkèòyì tó jẹ́ tó jẹ́ gíwá àdínì fún ìjọ ANSARU Islam ọlọ́run kò lọ́rọ̀ ẹ̀mí yín o àmín ya Rabbi the national missioner my chief of staff gbogbo national officers at all delegates tó wá níbikíbi tó lúkálùkù ti wá ọlọ́run á jẹ́ kó lúkálùkù délé pẹ̀lú ayọ̀ o ọlọ́run tó ní kí 51 first conference yìí kó sojú ẹ̀mí wa. ọlọ́run tó ní kí 51st conference kó ṣojú ẹ̀mí wa ọ̀pọ̀lọpọ̀ conference báyìí ọlọ́run jẹ́ ká ṣe láyé o àmín ya Rabbi wá ní mo kí gbogbo èèyàn pátápátá Alhaji Alábẹ́léwé tó jẹ́ our national second vice president àwọn ni wọ́n máa ń gba gbogbo àwa national executive member tá a bá wá láti Èkó ni wọ́n máa ń gbà wá lálejò gbogbo gbàtà bá dé sí ìlú Ìlọrin èyí tá a wá nírìn yìí wọ́n wá ní kí àwọn bàbá wa nífà wọ́n lọ́dọ̀ àwọn ni ká dé sí àwa fẹ́ jà àlùbáríkà wọn a dẹ̀ sọ fún bàbá wa Alábẹ́léwé wọ́n láwọn yọ̀ǹda ọlọ́run ní pín ní ládàá o gbogbo ẹ̀ṣọ́ rẹ ọlọ́run á sọ fún yín o gbogbo all delegates ibikíbi tó lùkálùkù wa ti wá lọ́kùnrin lóbìnrin ọlọ́run á dá wa padà sí ààyè wa dáadáa àmín ya Rabbi á kí àwọn ìyá wa tí wọ́n máa ń wá sí wáàsí wa ní gbogbo ìgbà ọmọ kéwu ni mí olùkọ́ ni mí gbogbo bí tá a jó yìí a máa ń gbá bọ́ọ̀lù ń bẹ̀ ní alẹ́ 50 nígbà tí ANSARU Islam tọ́lọ́ ní kí bàbá dá primary school sílẹ̀ ní 1947 wọ́n dá ìjọ ANSARU Islam sílẹ̀ ní 1942 iléèwé primary school 1947 àwa aláwọ̀ secondary school tí kò lóǹkà káàkiri gbogbo orílẹ̀-èdè Nàìjíríà primary school kò lóǹkà ilé kéwú kò lóǹkà ilé kéwú wa ga títí ó fi dé mahad náà tó wá spread ó dé mòwe ó dé Sàkété ó dé Ọ̀wọ̀ ó dé gbogbo bíkí àwọn tọ́lọ́run tó wá kẹ́ nínú àwọn àfa àwọn náà tó wá bẹ̀rẹ̀ tó jẹ́ pé wọ́n ní ìdádí wọ́n ní sàdàwí ọmọ kéwà lájàgbá wa lọ bẹ́ẹ̀. alhamdulillahi rabbil alamin ọlọ́run ní pa gbogbo wa rẹ́ o àmín gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máa wá sí wáàsí gbogbo yín pátá ni wọ́n ń wò nílùú òkèèrè ní China ní Europe ní Amẹ́ríkà ní gbogbo bíkíbi tágbáyé ni wọ́n ti rí gbogbo bẹ́ẹ̀ ṣe wá sí yìí èmi náà dẹ̀ máa ń wà ní orí internet láti máa rí wípé inú mi ń dùn kódà mi kì í jẹun tí n bá wo wá sí gbogbo ọjọ́ jímọ̀ ọlọ́run ní pàjókò ìrẹ́ o àmín ya Rabbal bàbá wa àlífà ọlọ́run yóò jẹ́ kẹ́gùn lẹ́mìí o àmín dákọ̀ọ́lá bàbá wa àlífà tó kọjá lọ ọlọ́run á kẹ́ wọn
gbogbo àwọn tí wọ́n ti ṣiṣẹ́ fún aláàjì bàbá wa tí wọ́n ti kọjá lọ́sọ́dọ̀ ọlọ́run á tẹ́ wọn o MKU Muhammed Tamadu University tí gbogbo wa ní o tí gbogbo wa ní o mo fẹ́ kí gbogbo wa sọ pé tí gbogbo wa ní o ọmọ tí gbogbo wa bí ní o ọlọ́run ò ní parẹ́ o ọlọ́run ò ní parẹ́ o ọlọ́run ò ní jẹ́ kó kú lẹ́jọ́ ẹ̀yìn wa o ọlọ́run á yé o á ga o gbogbo ayé ló bá mọ̀ o àmín ọlọ́run àbí lọ́dọ̀ ọlọ́run àmín ìjókòó ènìyàn mo congratulate àfọ àtúnṣe tíra èmi náà fi owó 50,000 naira mo fi dá sí tíra yẹn àfọ yẹn jẹ́ kí n sọ̀rọ̀ kékeré nípa ẹ̀ àwọn ọ̀dọ́ wọ́n gbé fíìmù kan jáde wọ́n pè lórúkọ bàbá wa takú wípé táwọn wà láyé wọ́n á wá ṣe nǹkan tó ń já ìgbésí ayé àwọn kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ mo wá ṣàlàyé fún bàbá wa nígbà tí wọ́n wà láyé wípé wọ́n fẹ́ kọ́ gbogbo wa lẹ́kọ̀ọ́ ni kó bí lè jẹ́ sí pé ayé mọ irú wàhálà tẹ́ ṣe pẹ̀lú àfáàyí ẹni tó jẹ́ aláàjì àgbà ní jọ́nà lọ́hùn òun lẹni tó wà lábí tíra tí gbogbo wa rà lé nìyí ọlọ́run ọba ò tó darí sí láti gba láti títí èyí ọlọ́run nípa irẹ́ o gbogbo yìí tẹ̀ wá sí aláàjì àgbà ọlọ́run yóò gbogbo bùkátà olúkálùkù ọlọ́run àbáwá gbọ́ o eléyìí ọlọ́run ní ṣe láṣẹ mọ́ o conference wa yóò ṣoṣoore o ọ̀pọ̀lọpọ̀ conference ọlọ́run á jẹ́ ká ṣe láyé o àwa gẹ́gẹ́ bí àgbàlagbà ẹgbẹ́ a fẹ́ kí lọ síwájú kó wà nínú ẹgbẹ́ wa a ṣètò fún ìdìbò láti rí wípé àwọn ọ̀dọ́ àti àwọn èèyàn wọ́n bọ́ sínú ipò fún ètò ANSARU Islam ọlọ́run kó wá sọ àwa lẹ́ẹ̀kalẹ̀ pẹ̀lú ayọ̀ o ọlọ́run kó síra wa o a wà pẹ̀lú ANSARU Islam títí tọ́lọ́ fi máa mú wa lọ ipò wa á jẹ́ kí àwọn tó kébébù kí wọ́n mú dání kọ́lọ́run kó kún wọn o kí ọlọ́run kó tọwọ́ sọ́dọ̀ kọ́lọ́run kó tẹ̀gẹ́ kí wọ́n máa rí dáadáa ṣe subhana rabbika. bil izzati amma yasifun salamun ala al-mursalin alhamdulillahi rabbil alamin. ẹyọ bó ń ṣe ọlọ́run jama wọ́n ní tíra yìí à ń lọ́dọ̀ bàbá wa ìmọ̀mọ́ àgbà gẹ́gẹ́ bí directive tí bàbá fún táwọn bàbá fún mi àmẹ́ni ọba fẹ́ ra tíra yìí wọ́n ní 33,000 naira owó bàbá wa the first mọ́kàmọ́ fi lọ́rin 500,000 naira ó ti wọlé o. Allahu akbar. Akí gbogbo ẹ̀yin ìyá wa o yóò máa dá sí o àwọn bàbá ní máa lọ́dọ̀ bàbá chief imam ẹ̀rọ ọlọ́run tó ṣaláìsí tàlájà ajẹ́tùmọ̀ bí mú wá Haji Suleiman ọlọ́run bá kẹ́gẹ́ o wọ́n ló ní mọ́tò accident ara jẹ̀mọ́ wáyé àyè lánàá bismillah qul huwa Allah. àwọn bàbá ìmáàmù àgbà wọ́n ní tílíkà àzàrúhùn tadullu alayhim fansuru ba'dahum ila al-athari tílíkà àzàrúhùn wọ́n ní àyè yìí àyè ìmọ́lẹ̀ ní lánàá ó tún wà lónìí láyè mọ́lẹ̀ ọlọ́run tó bá di ọ̀la mọ́jọ́kò láyè mọ́lẹ̀ láíláí wọ́n ní ká ṣe àmínà wà dáadáa àmínà wọ́n ní ká wílẹ̀ kan sí àmínà wọ́n ní àjọ pé mẹ́ta àmínà wọ́n ní àwọn àfáà àgbà tán ṣe tírà lónìí a bá wọn dúpẹ́ èrè tí wọ́n jẹ yìí ìgbà fún àwọn ará aṣáájú ni ọmọlẹ́yìn tí ò bá ti gbà fún aṣáájú rẹ̀ kò lè débi tí ń lọ
báwa náà bá rí ṣe. àwọn bàbá wa ìmáàmù àgbà fún gbogbo olú Ìlọrin àti agbègbè rẹ̀ wọ́n ní tí àwa náà bá rí ṣe ìgbà fún àwọn bàbá wa àgbà ìmáàmù wa ìmọ̀lẹ́ ni ìgbà fún àwọn bàbá Mọ́kà mọ́ ni torí pé ànábì wa Muhammad ó gbà sí aṣíwájú rẹ̀ tí ń ṣe ànábì wa Ibrahim ni ẹ jẹ́ á gbà fúnra wa ẹ jẹ́ á fi ọlá síbi tọ́lá wà ká fi iyì síbi tí iyì wà ká fi àpọ́nlé síbi tí àpọ́nlé wà torí àpọ́nlé òun lọ́lọ́run gbàtì lọ́wọ́ ìbìlísù ńjọ́ kínní àná tó fi di ẹni tọ́lọ́run bá bínú sí Ọlọ́run má bínú sí ààyè yìí láéláé subhana rabbika rabbil izzati amma yasifun. ẹ dákun tá a fi máa kó lọ́nà báyìí àsálátù alágbọ̀ kéde yìí tẹ bá wọnú tírà yìí orin pọ̀ ń bẹ àwọn orin àgbọ́mirí tó fi sọ́npa àfa àgbà orin àlùjó tí ọ̀ká ara wa àfa wa àjíkòbí àdúà òbí tó fi wá ṣe fún bàbá wa Àlàjí àgbà wọ́n fẹ́ lọ́ǹtì rẹ̀ níyàyín lọ́túnla láàárọ̀ ọ̀túnla ọlọ́run kọjọ ọjàre kọjá lùbáríkọ̀ ọwọ́ bó ṣe wọ́n tò ní kọjá mi àfọ́jú òbí ó gùn mọ́tara bàbá kọ́mọ́sà gbé yọ sáyé bọ́lọ̀ ń ṣẹṣẹ fún làbẹ́ìkà Alhaji làbẹ́ìkà Ibrahim làbẹ́ìkà ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fóun náà tó ṣe fáwìyé tó ṣe fún kọ̀mọ̀ndúdú àti gbogbo wọn Sàrùmí ọlọ́run ṣe bẹ́ẹ̀ fóun náà báríkọ̀ ọlá nábì níwájú ọlọ́run àmín ọlọ́run jẹ́ orí bẹ́ẹ̀ kí fásitì méjì ni ọmọ lọ bẹ́ẹ̀.